ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 1994. ṣé ń gbọ́ dáadáa o? ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 1994, èyí táwọn olóyìnbó ń pè ní the 19th of June 1994, ìní ọ̀kan pàtàkì lára àwọn ògo Nàìjíríà, ògo ilẹ̀ Yorùbá ló mà di ẹni àná o. ẹni tá à ń sọ ń pa ẹ̀ ní ọ̀gágun Muftau Adégòkè Babátúndé Ẹlẹ́gbẹ́dé. ọkùnrin yìí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ Yorùbá tó ti gòkè àgbà nídìí iṣẹ́ ogun olórí omi, ìyẹn Navy. bàbá ń sọ àwọn ọmọ Yorùbá tó tètè ní orúkọ, tó tètè mókè nídìí iṣẹ́ ogun Navy orí omi, àwọn sójú orí omi. ó dájú pé òkè téńté ní orúkọ ọ̀gágun Muftau Adégòkè Babátúndé Ẹlẹ́gbẹ́dé yóò wá o. fún gbogbo àǹfààní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀tàn, ọmọ bíbí ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìní ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé o. kódà ó ti fìgbà kan ṣe gómìnà ológun ìpínlẹ̀ Cross River láti ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 1978 sí ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 1979, ẹ̀yún 18th of July 1978 to 30th of September 1979. kódà ó ti ṣe olórí gbogbo ọmọ ogun orí omi Nàìjíríà rí, ìyẹn gbogbo head of a naval ní Nàìjíríà o. níbi tí ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé tó ní orúkọ tó ní agbára dé nígbà tí ọ̀gágun Muhammadu Buhari tó fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Shehu Shagari lọ́dún 1983, níṣẹ́ ni Buhari tún mú ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé mọ́ra o. òun ló fi ṣe olórí ìgbìmọ̀ tí yóò ṣèwádìí àwọn tó ṣe jẹgúdújẹrá nínú ìjọba Shagari ní ìlú Kaduna nígbà náà o. kódà nígbà tí ọ̀gágun Ibrahim Babangida tó tún fipá gbàjọba lọ́wọ́ ọ̀gágun Muhammadu Buhari lọ́dún 1985, òun náà kò tó kọ́yàn ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé kéré o. níṣẹ́ ló tún mú mọ́ abẹ́ tó sì fi ṣe olórí gbogbo àwọn tó ń rí sí bí nǹkan ṣe ń lọ ní iléeṣẹ́ ológun Nàìjíríà, yún head of admin defence headquarter. ṣùgbọ́n o, lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 1994 níṣẹ̀lẹ̀ ìbànújẹ́ máa ṣẹlẹ̀ sí ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé o. ọjọ́ tá à ń wí ọjọ́ àìkú yẹn ọjọ́ Sunday ni o. níṣẹ́ ni ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé àti ìyàwó ẹ̀ náà múra o, tí wọ́n sì kó sínú mọ́tò Mercedes-Benz V-Boot tó gbajúmọ̀ púpọ̀ nígbà náà. gbàrà tí wọ́n dé ojú ọ̀nà Gbàgádà sí Òwòrò nílùú Èkó, èyàn Gbàgádà Òwòrò expressway, ìní àwọn agbanipa máa dá wọn lọ́nà o. bó ṣe dá wọn lọ́nà ṣe kúkú mọ àwọn ológun, pàápàá ẹni tó ti jẹ́ olórí ológun àwọn olórí sójú orí omi Nàìjíríà rí, níṣẹ́ lẹ̀rù ò bá o. ṣùgbọ́n ìyàwó ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé ti fẹ́ẹ̀ tọ̀ sí ara níbi tó wà, tó sì ń bẹ̀bẹ̀ pé kí wọ́n má ṣe pa ọkọ òun o. àwọn agbanipa náà kọjú sí ìyàwó ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé, wọn láwọn ò bá tiẹ̀ wá, wọn lẹ́mìí ọkọ ẹ̀ làwọn wá gbà o. níṣẹ́ ni wọ́n ṣì náà gbọ́ fún ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé, ṣùgbọ́n kàyéfì ló jẹ́ o, ọ̀tá bá máa ń jábọ̀ o, kò wọlé sí ara ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé o. àwọn agbanipa yìí ò lérò ẹ̀, wọ́n wò pé iṣẹ́ ológun nìkan ni ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé ń ṣe, kò lóògùn. ṣùgbọ́n bá ṣe rí i pé ìbọn wọlé sí lára, iná ti ṣẹ́jú síra wọn, tó sì panu pé gbogbo ọta àbọn tó wà nù ìbọn tẹ́nìkọ̀ọ̀kan wọn kó wá káwọn parí ẹ̀ sí ara ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé. ìyàwó ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé tó padà tú àṣírí ìṣẹ̀lẹ̀ yìí, ó ní kò dín ní ọta ìbọn 70 bullet tí wọ́n yìn lu ọkọ òun, tó sì jẹ́ pé níṣe ni oògùn ìbọn tó wà lára rẹ̀ kò kápá ọta àbọn ìmọ̀ o, tó sì ran ọkùnrin náà lọ sọ́run àrèmábọ̀. níṣe ni ariwo ńlá sọ káàkiri Nàìjíríà tí gbogbo Nàìjíríà mìtìtì. kódà ìṣẹ̀lẹ̀ tá à ń wí yìí ó di ariwo ńlá ní ìpínlẹ̀ Èkó àti ilẹ̀ Yorùbá lápapọ̀ o. lọ́dún 2001, wọ́n fojú àwọn mẹ́ta náà àfúrásì méje tán mú lórí ikú ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé ba ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n dásìkò tá à ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè ọ̀sẹ̀ yìí, ìwádìí náà àti ẹjọ́ náà kò lójútùú. àwọn kan tiẹ̀ máa ń sọ wípé àwọn opó àwọn tí ọkọ wọn kú nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá aeroplane tó jálájì gbèjìgbò tí wọ́n ní kí ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé kó lọ sí Àbújá kó gba ilé ìtura fún wọn, tí kò gba ilé ìtura fún wọn, tí wọ́n rí bí sùn, ni wọ́n ṣépè fọkùnrin náà pé kó gbóná ló máa kú o. tí wọ́n sì ń sọ pé ìpè náà ìlú padà jẹ́ kí wọ́n pa ọ̀gágun Ẹlẹ́gbẹ́dé sójú títì. ẹ̀yọ́ ọmọ Yorùbá tòótọ́, nǹkan ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìtàn orílẹ̀-èdè yìí o. bẹ́ẹ̀ni bá ti ń bá wa lọ ní ìkànnì, gbogbo nǹkan ńláńlá tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ìlẹ̀ bá pàdé o. ẹ tún lè lọ sẹ́yìn náà, àwọn fídíò tá a ti gbé sẹ́yìn, a ti gbé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè jáde sẹ́yìn o. ẹ̀yin ẹ lọ wò ó, kẹ̀sì tó máa bá wa lọ gbogbo ọjọ́ àbámẹ́ta ní ọjọ́ sátidé ọ̀sọ̀ọ̀sẹ̀. èyí nìkan kọ́ o, gbogbo ìṣẹ̀lẹ̀ tá à ń gbé jáde a ti gbé jáde nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tó ń jáde ní gbogbo ọjọ́ Ajé, ìyẹn ọjọ́ Monday káàkiri Nàìjíríà, èyí tá à ń tà ní igba náírà. bẹ́ẹ̀ bá wà ní Nàìjíríà, ẹ lọ sí ibikíbi tó ti ń ta ìwé ìròyìn yìí lọ́dọ̀ àwọn fẹ́ńdọ̀, ẹ bẹ̀rẹ̀ ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tí wọn yóò sì tà fún yín. pẹ̀lú ògo Olúwa, ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátọ̀dé ọ̀sẹ̀ tó ń bọ̀ láti pàdé nígbà tá a tó mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì tó ti mì gbogbo Nàìjíríà títí sẹ́yìn wá fún yín. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀hún,
Nọ́mbà fóònù tẹ́ fi bá wa sọ̀rọ̀ ní 08052009427. Yorùbá Tòótọ́, agbẹnusọ ọmọ Káàárọ̀ Oòjíire.